Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká wo fídíò tó ń play lẹ́gbẹ̀ẹ́ mi ìtumọ̀ kí tí àwa kò bá rí àwa kì í sọ ìjọba wá síbi láti wá sọ adára ṣe ìwádìí dáadáa lórí ẹ̀ ní kí a tó wá sọ èyí tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ lẹ́yìn dáa fún wa lórí ìkànnì bá a like comment ẹ subscribe ẹ share àwọn fídíòs wa kí a bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ wo ẹ jẹ́ ká play fídíò yìí. olórí burúkú Esabodo Esaofo Esa prolapse ìsìn ni kò ṣẹ̀ṣẹ̀ wá ń gbàdúrà ìsìn ló ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà fún Lábánjí ìsìn ló ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà fún láti ìjẹta tí Láyọ̀ ti ń ké tantan pé ṣé ẹ̀ ní bọ́ta ó wá ṣẹ̀ bọ́ta ń sìn ó wá ní kó máa bẹ gbàdúrà fún Lábánjí kó gbàdúrà fún o kó lọ́ọ́ mú débi tó lọ láyọ̀ àtàlàfíà ìrìn àjò owó ló sọ fún ẹ pé òun lọ. A ti máa ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn láti máa ń sọ fún ẹ kì í gbọ́rọ̀ pé ẹni tó bá ti lọ súnmọ́ Esabodo Esaofo Esa játijàti ipe báyìí ẹ ṣe máa polúkúrú muṣu nìyẹn ọ̀dọ̀kú mọ́ṣúárì òbò amrọ̀bà bí ayé ẹ ṣe máa polúkúrú muṣu nìyẹn ṣe rí bí ayé Ọlábánjí ṣe rí báyìí àmà ìtógèlètè tó mí fìn àpakùn ìṣẹ́nirú wọn ń ṣe ẹni ọjà ò bá Ọlọ́run jẹ̀dá lọ ṣẹ́yìn náà bìlíìfù pé wọ́n gbọ́ Lábánjí èmi ò bìlíìfù pọ̀ gbé o èmi bìlíìfù pé bóyá torí Ọlábánjí kò rí owó investment sọ fún àwọn èèyàn nísì tó wá ti sọ pé àwọn bandits gbé òun yìí àwọn kidnapper ṣàbẹ̀ pé owó ti wọ gálò nìyẹn àdìta bá ti fẹnu wá ìbá yín sọ̀rọ̀ kẹ́ máa gbọ́ tá a bá gẹ̀rọ fún yín jẹ bí ẹran tí mo gbé dání fẹ́rẹ́ràn tá a bá ti gé fún yín tá a fẹ́ yín gé bí mo ṣe fẹ́ yín gé sọ́rùn yìí tí mo wá ní kẹ́ gbà ẹ má gbà á kẹ́ má gbà á èmi jẹun lọ́wọ́ ni o inú ààfin mi ni mo wà ẹni bá ti ń ṣe bí ibi á bá ẹni bá ń ṣèkà ìkà á bá Ọlábánjí ẹrù ọba àyà òkú ẹ orí tó ṣẹlẹ̀ sí PSO tí PSO ń sáré padà òun náà fẹ́ padà nígbà tójú ẹ rí ṣonṣo ó bọ̀ á padà PSO ń padà ó lọ jókòó jẹ́ gbọ́n níwọ̀ Lábánjí ló rárí mọ́ náà máa polówó ẹ ó fọwọ́ ní 1 million lónìí ó ní kéèyàn mẹ́rin pín 10 million lọ́la kí lẹ̀ ń tà tẹ́ ń jẹ sárátà kí lẹ̀ ń tà tẹ́ ń jẹ sárátà Ọlábánjí ẹ wá gbowó jọ lọ́wọ́ gbogbo àwọn èèyàn mílíọ̀n ẹ̀yin aráàlú òyìnbó ẹ̀ ń tra ìṣá o omi là ń mu ẹ lè fowó yín kẹ́ fi ra gold kẹ́ gbé sí bank tẹ́ ẹ bá lè gbé sí bank kẹ́ gbé sí storage bíi tèmi kó tó di pé mo tà á ẹ wá gún owó bówó ẹ kò fọ́ Lábánjí kó máa bá yín fi ṣe investment lóṣù mẹ́fà tẹ́ bá fi 30 million síbẹ̀ lóṣù mẹ́fà á fún yín ní 6 million ẹ̀yin náà gba 6 million sápò ẹ tún gbé fún ẹni tó bá fi 10,000 síbẹ̀ á gbàyè báyìí ẹ dé fáàmù ẹ ti dé fáàmù ẹ̀ náà kẹrí bó ṣe rí ṣé gbogbo nǹkan tí Ọlábánjí tó gbé sí kalẹ̀ sínú fáàmù yẹn
ṣé ẹ rò pé ó worth investment tó ń gbà? At least aráàlú òyìnbó tó gbowó fún Ọlábánjí, owó tó wà lọ́wọ́ ọwọ́ Ọlábánjí á tó 1 billion. Ọlábánjí á tó wá máa fowó yín ta káìtì á máa fún yàn. Olóyún rọ́bà ó fún ní 1 million. Akọ̀ṣà máa pín kiri ṣá. Wọ́n wá náà gbé, wọ́n shoot ìyàwó ẹ̀, wọ́n gbé. Àṣàbìkiri láti ìgbà yẹn, Àṣàbìkiri ò tẹ̀ ṣe bẹ́ẹ̀ pé òun rí. Kò sí ọ̀kan náà àtàdé tó fún ní 1 million ní sẹ́ẹ̀tì torí ẹ̀ náà ń bímọ rọ́bà. Kò sí ìtó kẹ́dùn ẹnu wọn. Tí bá ṣe láyọ̀ tó ń finá mọ́ wọn back to back àti Samsila tó ń finá mọ́ wọn pé wọ́n náà gbé kan nínú àwọn vendors ẹ̀ ò sọ nǹkan kan, ò sọ nǹkan kan. Àṣàbìkiri ọwọ́ epo láráyé máa ń bá ní láwọn bá ní láwọ́ ẹ̀jẹ̀ láti ìjọ́ tán ti gbọ́ Lábánjí. Ṣé wá rí nígbà tí a bá sọ fún yín pé òtítọ́ la gbé dání àdàbí dẹ̀ ló ń jà. Tá bá sọ pé òtítọ́ la gbé dání àdàbí ló ń jà, ìpè ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ń polówó ọjà lọ́wọ́ irú àwọn ẹni ibi, àwọn ẹni òfò, àwọn ẹni àdánù tí wọ́n ń polówó ọjà, tẹ̀ ń polówó ọjà tí wọ́n dẹ̀ ń ṣépè tó ń bú ẹni innocent person bí Adébíyí Aláṣàdúrà, bí Lizzy Anjorin, bí Zimam ọmọ alálùbáríkà Zainab tí ò ṣẹ̀yìn tí ò mọ̀ yìí, tó jẹ́ pé àti ìwọ Dọ́kàsì Òkété olóyún rọ́bà tẹ́ ń ṣe bí kiri, tẹ́ jókòó, tẹ́ wà nínú òkùnkùn, tẹ́ ń ta fà sínú ìmọ́lẹ̀, ẹ ṣàìmọ̀ pé irú ìbànújẹ́ àti ìbàjẹ́ báyìí ló máa dé sí yín. A ní kéèyàn kankan má lọ polówó ọjà lọ́wọ́ Àṣàbìkiri, wípé Àṣàbìkiri máa ń ba ayé èèyàn jẹ́ ni. PS Homes ó tètè gbọ́ràn, òun náà jókòó rápátá, ó jókòó kàkàkàkà, ó ṣáà àmọ́ tẹ̀ rí ń bẹ̀, bóyá òògùn ló fi ń dèyìn mọ́lẹ̀ ni o, bóyá òògùn ló fi ń dèyìn mọ́lẹ̀ ni o àmọ́. Ẹ gbàgbé ṣó Òkété, ìwọ Àṣàbìkiri wá ní prayer for Ọlábánjí Investment Limited. Lord, I trust your infinite mercy and wisdom and love to guide Ọlábánjí. Please grant him a safe and peaceful return home and bring him back to his loved one in good health. Protect him from danger and harm and fill his heart with courage and gratitude. Nígbà tá a bá ń sọ fún yín, wọ́n sọ fún wọn ní sọ fún ọmọdé kó má jókòó. Wọ́n ní má jókòó sọ̀rọ̀ ní kí lẹ̀ ń sọ lélẹ̀ tó mú dání iye òun sọ o. Àní sọ fún yín. Òtítọ́ la gbé dání, àdàbí làwa fi ń ṣòro. Ọlábánjí Investments. I don't believe you were kidnapped. I believe that o ò ní owó tó fẹ́ fi sanwó fún àwọn investors ẹ. Àwọn tó invest sí ọ̀dọ̀ ẹ, o wá fẹ́ ná owó wọn kọ́ wá ransom, o wá ní wọ́n ní kò sọ ransom lákàgbàgàràgbàgàdàgbà. Bísí wèrè, have they released bàbá ẹlẹ́dẹ̀ ní? Rárá o, bàbá ẹlẹ́dẹ̀ wọn release ẹ. Ìyá ẹlẹ́dẹ̀, ìyá olórí ẹlẹ́dẹ̀ Àṣàbìkiri ló ṣe prayer fún. Ó gbé caption kan jáde in the last bóyá 1 hour or 2 hours. 29 minutes ago. Ní olórí burúkú Àṣàbìkiri ló gbé update náà jáde tó ní prayer for Ọlábánjí Investment Limited. Lord, I trust in your infinite wisdom and love to guide Ọlábánjí. Grant him safe and peaceful return home and bring him back to his loved ones in good health. Protect him from danger and harm and fill his heart with courage and gratitude. Kò ní dáa fún ẹ lórí burúkú Àṣàbìkiri Tòkunbọ̀. Nígbà tó ti lu Ọlábánjí tó ti mú orí ẹ̀ tó ti fẹ́ fọ́, ló ṣẹ̀ṣẹ̀ wá gbé prayer jáde. Ibo ló wà láti yẹjọ́ yìí? Ibo ló wà láti bí ìjẹta àbí ìjẹrin tọ́nà ti gbọ́ Ọlábánjí tá a gbọ́ kọ̀ọ̀kan lẹ́nu ẹ? Arrange kidnapping ni. Bẹ́ẹ̀ ni
bẹ́ẹ̀ ni èmi kan tí mo sọ ààrẹ kidnap kó má lè sanwó àwọn tí wọ́n gbowó lọ́wọ́ wọn, àwọn tó ti invest sínú fáàmù ẹ̀. Ọlábànjí ti náwó, ti fowó yín jẹ, ó ti fowó yín kọ́lé, ó ti fowó yín ra mọ́tò ìgbàlódé. Gbogbo fáàmù ẹ̀ tó máa ń ṣò yẹn mi rí mechanized farm, mi ò rí tractor ní fáàmù ẹ̀ rí. Ilé ẹlẹ́dẹ̀ mi rí, ilé ẹlẹ́dẹ̀ kò ju 1 plot lọ, ibi tó kájú yẹn sí kò ju 1 plot lọ, tó dẹ̀ ń gbowó ńláńlá, owó rìgìdì rágbádá lọ́wọ́ àwọn èèyàn. Wà wá tọ́ wọn lẹ́nu, ẹni tó bá fún ẹni 25 million wà sáré fún ní 5 million lóṣù mẹ́fà. Inú àwọn yẹn náà dùn, wọ́n bá tún fowó yẹn sílẹ̀ sọ́wọ́ ẹ. Jìbìtì rèé ará àdúgbò àti mólè o, Esabodo olè o, Esabodo olè, Esabodo olè, Esabodo olè, alùpẹ̀pẹ̀ túpẹ̀. Nítorí pé olè ló mọ ẹsẹ̀ olè tàn lórí àpáta. Tí ò bá kí ń ṣe olè ní Esabodo, tí ò bá kí ń ṣe olè ní, ò ní máa gba àwọn olè láàyè láti wá máa polówó lọ́dọ̀ ẹ. But it was Esabodo who always pray for 80% of Yoruba to be kidnapped. Esabodo's prayer has just been answered on Olabanji. Bẹ́ẹ̀ ni Bísí wèrè. Bẹ́ẹ̀ ni tó bá bọ́ sọ́jà tó bá jùkọ́ onímọ̀ para ilé ẹ̀ ló máa bá. Nígbà tí wọ́n ṣàn pé àwa báyìí àkí ṣe Yorùbá o, Odùduwà làwa o. Èmi ò dẹ̀ kí ń sọ èdè Yorùbá lẹ́nu, èdè Odùduwà lèmi ń sọ lẹ́nu. So àwọn tó jẹ́ Yorùbá tí Esabodo ń ṣépè fún, tó ń ra èpè fún, tó ń bu èpè lé wọn lórí, àwọn yẹn náà ni inú wọn náà ni Ọlábànjí wà ní ìsìn. Pẹ̀lẹ́ o, aṣabikiri, olójú dúdú, àgbàbúlì. Wàá dẹ̀ wá sọ fún wa bí tára ẹ kù sí sìn. Ọlábànjí ju 4 million sóhun láì gbé láì sọ. Mi mọ irú ìpolówó tó ń ṣe tí Ọlábànjí ṣe láti máa san 4 million fún ẹ. Mi mọ irú ìpolówó tó ń ṣe. Mi mọ irú ìpolówó tó ń ṣe tí Ọlábànjí lè máa tó tí bá ṣe rí pé investment irọ́ ni. Gbogbo àwọn irú investment yẹn pátá gbogbo wọn máa ń dojú délé at the end of the day náà ni. Ọlábànjí ọmọlọ́mọ ó yà ní kán wá kidnap òun arrange kidnapping. Gbogbo ẹ̀yin ọlọ́pọlọ yín yòrò tẹ́ lọ invest sí lọ́dọ̀, gbogbo ẹ̀yin tẹ́ gbówó yín fún, tẹ́ ní nǹkan fowó ṣe, tẹ́ lè fowó yín ra góòdì àbí kẹ́ fowó yín adárámọ̀nì kẹ́ gbé pamọ́ sínú ilé yín kẹ́ máa jíwò láràárọ̀ lábúròdù. Ẹ ní ìdàtí lọ sí Dubai kẹ́ máa ra góòdì yín díẹ̀ kan ra máa gbé pamọ́ sínú ilé. But torí pé ẹ ń wá quick money, ẹ wà níbi tó jẹ́ yí pé owó tẹ́ bá mú 1 naira 1 pound ní Nàìjíríà ó máa di owó púpọ̀. Ẹ tún wá gbé owó yẹn náà, ẹ tún wá gbé sí Nàìjíríà yẹn fún èèyàn kan ṣá tí ẹ mọ̀, ẹni kó tún máa bá yín fi tajà. Ẹ ṣàìmọ̀ yìí pé it is a bad investment. Ẹ̀sà wèrè how market bá mi Káyọ̀dé Ṣítà báwo ni ọlọ́wọ́ ọ̀dọ́ tó jówó lówó Esabodo. Look at how many people PS homes can. Bẹ́ẹ̀ ni now Ọlábànjí's son àti bíi pé go and ask around how Ọlábànjí ran to Ibadan after scamming people in Ondo State. Wow! So ó ti lọ scam àwọn èèyàn l'Ondo State already. Ìyá alágbòbó ni Ọlámásì how are you? Ṣé ẹ rí pé Ọlábànjí ó wá gba gbogbo owó lọ́wọ́ àwọn èèyàn tó pátá, ó fowó wọn ṣe àwéṣìṣọ́ ni wọ́n ṣe máa ń sọ lédè Àkúrẹ́, àwéṣìṣọ́ ni. Ó fowó wọn jẹ àkàrà òṣù. Ó fowó wọn jàkàrà òṣù, ó wá lọ sápamọ́ sí ọ̀dà kidnapping. Òun àti Esabodo náà jọ jí o, torí ẹ̀yìn ẹ̀ tí wọ́n bá jáde ní ìsẹ́mọ̀rí tí ó mọ̀ jó fìlàfìlà, tí ó mọ̀ gbé fìlà òṣì kan sórí àti wíìgì òṣì kan. Táwọn àṣẹ pé Ọlábànjí tún ti jí 10 million sákàtì mi. Ọlábànjí ò bá fún lówó kò lè jẹun, kò lè rówó jẹun.
ẹni kí Esabodo kó fi náírà àkáǹtì ẹ̀wọ̀n wá kò sí nǹkan kan kọ́bọ̀ kò sí bẹ́ẹ̀ Esther Ọlábáwo ni kò sí kọ́bọ̀ nínú kíákíá ló ti máa ní kọ́bọ̀ transfer ẹ̀ láti fún bí ànẹ́ẹ̀fù láti ní kọ́bọ̀ sáré transfer kó náírà bẹ̀ kó bọ̀ ó ṣe kò lákàǹtì owó pay àkáǹtì náà ló máa ní. So ẹ̀yin tẹ́ wà lábroad mo ní kí wá ṣí etí yín ni wọ́n yẹn there are things tó jẹ́ wípé Ọlọ́run kó ṣàánú fún wa kò tiẹ̀ fowó yín invest rárá kò fowó yín invest ṣe ló ná sórí ara ẹ̀ ó dẹ̀ ti plan nǹkan tó ṣe yìí ó ti mọ̀ pé tó bá ti gbá yín dáadáa wọ́n á yà plan pé àwọn àti olójúdú wọ́n á yà plan pé wọ́n gbóhùn pé ẹ̀yin náà lẹ́tù dáwọ́ ransom ẹ̀yin tẹ́ invest sọ́dọ̀ ẹ̀ náà lẹ́tù dáwọ́ ransom owó tó tí Ọlábánjí tó ti gbà lórí ìkànnì ti lé ní 2 billion. Ní àwọn tèmi mọ̀ àwọn tí mo mọ̀ àwọn mẹ́ta tí total investment wọn sí ọ̀dọ̀ Ọlábánjí tó jẹ́ 110 million. Àwọn mẹ́ta péré nìyẹn tèmi mọ̀. Ká tó wá máa sọ lóríṣiríṣi tí Ọlábánjí tó ti gbá oríṣiríṣi tí Ọlábánjí ti gbá ẹ rí èèyàn tó ń ṣiṣẹ́ takuntakun ẹ wá lọ ń kówó yín ẹ fẹ́ máa gba 5 million lóṣù mẹ́fà ẹ fẹ́ máa gba 3 million ẹ fẹ́ máa gba 2 million bí P&P ṣe scam tó ṣe gbowó lọ lọ́wọ́ yín rẹ̀ má wọ́ndà gbà mí pé àwọn tó ń kówó wọn sí irú ọ̀dọ̀ P&P nígbà tó náà ń tẹja tó náà ń talẹ̀ lẹ́pẹ̀ẹ́ tó gbá yín lọ bí ilẹ̀ bí ẹni olórí burúkú P&P tó gbá yín lọ títí ẹ tún lọ bẹ̀rẹ̀ sí ní kówó yín sọ́dọ̀ Ọlábánjí ni wọ́n ti gbóhùn lọ o ẹ̀ ń gbà wọ́n dẹ̀ gbọ́ ẹni tó bá yín invest lọ ẹ̀ mọ̀ kán ti pé gbogbo investment yín lọ wọ́n ti gbé gbogbo investment yín lọ nìyẹn ẹ rí nǹkan tẹ́ máa fowó rírà ẹ wá lọ dúró síbi tó jẹ́ pé ẹ ti rí nǹkan tẹ́ ẹ̀ fowó yín lọ́mọ sákẹ́ tó jẹ́ pé ẹ ṣé lùbọ́ lẹ fẹ́ rà ọmọ ẹran ṣe dé gbá yín wọ́n ti gbówó yín lọ o ẹ sọ pé ó ti lọ. Ọlábánjí ibikíbi tó bá kidnap ẹ sí àgbàdúrà fọlọ́run kọ́lọ́run kó tú ẹ lẹ̀ torí àwọn tí àwa náà mọ̀ tó wà tán ṣe investment sọ́dọ̀ ẹ̀ kán lè rówó wọn gbà ṣùgbọ́n a ti sọ fún wọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìyẹn la wá bá yín sọ lálẹ́ yìí torí pé tó bá jẹ́ ìyá gidi àti èèyàn tó jẹ́ pé ó ní àánú èèyàn ni àti bí ìgẹrin tí wọ́n ti sẹ́ pé wọ́n gbọ́ Ọlábánjí yẹn tí wọ́n ti ní wọ́n jí gbé yẹn ni wàá ti máa káràmásìkì ni wàá ti máa sákiri ṣùgbọ́n torí pé ó ti fẹnu bà ti àwọn èèyàn gidi jẹ́ àwọn ọlọ́pàá tó ń bú gbogbo àwọn yẹn ṣé àwọn olóṣó 2017 ṣé àwọn yẹn á bẹ ṣe nǹkan báyìí ẹ sọ pé ó ti lọ ó ti lọ fàáfà a ti gbé investment rin lọ ti gbé lọ ó ti lọ fàáfà wọ́n ti gbówó yín lọ Ọlábánjí ẹ pẹ̀lẹ́ o ẹ kú àrélú ẹ kú àjálù nínú kọ́tàsì yín o irú ẹ̀ là máa rí lọ́dọ̀ yín àní rírú ẹ̀ lọ́dọ̀ wa ń bí o à ń bímọ à ń kọ́lé mọ́lẹ̀ à ń ralẹ̀ mọ́lẹ̀ à ń ra mọ́gẹ́jì oríṣiríṣi àwọn ọmọ wa jáde nígbàtí àwọn ọmọ wa wọ nǹkan tá à ní bí nìyẹn ẹ̀yin lẹ mọ rú torí pé ibi lẹ̀ ń ṣe lọ́dọ̀ yín ibi lẹ̀ ń ṣe kẹ́ máa jáyọ̀ bọ́ kẹ́ máa fẹnu bà iṣẹ́ oníṣẹ́ jẹ́ Òkété Abíkúyọ̀sì ọ́fíìsì NMC tó náà lọ lánàá ṣó ti lọbẹ̀ tó o bá lọbẹ̀ ikú gbígbóná máa pa ẹ́ á pa gbogbo nǹkan tó tara ẹ̀ jáde Abíkúyọ̀sì tó ń jẹ́ Dorcas ikú gbígbóná á pa ẹ́ tó o bá lọ ẹ́ kó o walk into NMC ni kó o gbé placard kó o wá dúró síwájú NMC kó o gbé placard kó o kọ orúkọ mi kó o máa ṣe wọ́n máa pò kó ní wọ́n búlì ẹ́ lórí burúkú ọmọ jálajàla ọmọ òfò táráyé ń ṣépè fún wàá jẹ sọ́nà bàbí ìyá
wàá jẹ sọ́nà bàbí ìyà. Tòní yìí àwọn tó invest, mo rántí pé ní 2019 mo lọ sí Dublin ni mo ṣe show yẹn pé ẹ má invest sí under Ọlábànjí, especially ìgbà yẹn ní Tòkunbọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní polówó fún, ni mo ti rí vision yìí pé ó máa gbowó yín sá lọ, àfìgbà tó dẹ̀ pàpà gbowó yín sá lọ, ẹni tó kidnap bùlẹ̀ ti fẹ́ kó rówó fún yín, ilẹ̀ wa ń kọ lẹ́tà lẹ́ ń send voice note, tí ìbọn kankan ó yẹ káwọn ti gba investment wọn gba investment wọn, kí ló máa pè yín? Haters náà ni. Òkété náà ṣẹ̀yìn bí àyíká ló káyìn kù ní kí ẹ yọ sẹ́yìn, ìdí ẹ̀ pẹlẹbẹ àtòyún rọ́bà tó gbé sínú lòun náà sọ bóyá haters ni òun gba so many voice notes, ó sọ̀rọ̀ èdè yan gidi, ẹni àbáta káfíra àtùpà tó lóun àjítọ́ náà wò, olórí burúkú ọmọ òfò ọmọ játijàti, ọmọ táráyé ń ṣépè fún, ọmọ tó yẹ pé tó bá ti rí báyìí wọ́n máa sítọ́ sí lára ìpè ni wọ́n fi ń wẹ̀ látòrí dé sàlẹ̀, ọmọ òfò ọmọ jálajàla lòun náà sọ̀rọ̀. Issue of London ó lè lórí burúkú ọmọ àlè, ogun ológun dẹ̀bi ti àyàtí, wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ, wọ́n ra ilé fún ẹ, wọ́n ra gbogbo nǹkan fún ẹ ní Nàìjíríà, wọ́n ò rówó ṣe nǹkan kan, ò rówó rí wọ́n tó náà wọ́n rà fún ẹni kó máa jalè kiri, kó gba donation, kan tó mọ̀ ọ́ ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni Òkété lọ sọ́dọ̀ NMC kó lọ sọ fún wọn, kó gbé plákàtì, kó bẹ̀rẹ̀ sí ní jójó ẹ̀sìn níwájú NMC, kó ní tiẹ̀ ti bàjẹ́, tó o bá ṣe bẹ́ẹ̀ ayé ẹ máa bàjẹ́, o máa kú dànù ni. Lórí burúkú ọmọ òfò ọmọ játijàti, tá ń lọ ọmọ òfò, tá ń lọ ọmọ ọ̀ràn, ọmọ nǹkan tìbí tó ti sọ báyìí wá kó o mú lọ sí NMC, òun ò wọ́ọ̀kì fún ara òun, ta ni ẹ́? Lórí burúkú ọmọ òṣì ọmọ òfò. Kí n rí ẹ níwájú NMC yẹn, mo fẹ́ rí ẹ bẹ̀ kó gbé plákàtì ẹ dání. Lórí burúkú ọmọ jálajàla, ọmọ òfò ọmọ àdánù. O tí mọ nǹkan tó máa ṣubú tiẹ̀, ṣèbí wọ́n fẹ́ onáyé ìyá ẹ̀ Adébísí máa bàjẹ́ sí ẹ lọ́wọ́ ni. Kìí ṣẹgbẹ́ ìyá ẹ̀, wàá lanu gbàgà, wàá máa bú èmi. Mo wá rò kó máa jẹ́ tán, ó lè jẹ́ tán náà. Nǹkan tó mú ẹ fẹ́ ba ìdílé Ìzàndọ́rìn jẹ́, tó mú ẹ fa Fọlá babẹ́, tó yẹ pé at the end of the day Fọlá tó fà babẹ́ òun kò sọ thank you sí ẹ, kí láyé Fọlá òun túbọ̀ ń bàjẹ́ sí, ayé tiẹ̀ náà ń bàjẹ́ sí. Lórí burúkú ọmọ. Ẹ tiẹ̀ wá sọ pin NMC, ẹ sọ di nǹkan gidi, ojú yín ló ti rí bàbàrà, ojú àwa tá a ní gbọ́ kì í ṣe bàbàrà, lójú mi kì í ṣe bàbàrà, because kágbàdo tó dáyé kí n tó di nọ́ọ̀sì nǹkan ni mò ń ṣe. I became a nurse at the age of 45. So what am I doing before the age of 45? Kí n tó di nurse, was I not doing something? Was I not doing something? Was I not doing something? Do I not have my skills? I have my master's degree before I came abroad here. Kolo. Wọ́n gba P number. Máa gba P number tó bá fi jẹ́ pé mi ò sanwó school mi ló kù. Ṣùgbọ́n tí bá sanwó school mi ẹ̀ lè rí P number mi gbà. Ní fúnra mi ni màá fi ilẹ̀ nígbà tó bá wù mí láti sọ pé mi ò ṣiṣẹ́ yìí mọ́. Ìyẹn olórí burúkú táráyé ń ṣépè fún. So gbogbo ẹ̀yin tẹ́ invest sí under Ọlábànjí, ẹ kú ọ̀fọ̀, ara yín lẹ ṣe, ara yín lẹ̀ ń dá lóró, ara yín lẹ̀ ń dá lóró, èmi kọ́ bí ẹni ó yà mí lẹ́nu fún yín o, because I don't know why you do such things.
kẹ́ ra lẹ̀ kẹ́ mọ̀ pé ilẹ̀ yìí o ẹ rà fún land bank ni o ọjọ́kọ́jọ́ tó bá wù yín o ẹ máa tà á ọjọ́kọ́jọ́ tó bá wù mí o máa tà á tẹ́bà lè rè ṣe yẹn ẹ invest in gold kẹ́ máa kó ẹ̀ṣọ́ yín sọ́rùn ó ṣe òrùka lẹ máa rà bó ṣe à ń ṣe ni kẹ́ máa kó sọ́wọ́ kẹ́ máa kó sọ́rùn nílùú òyìnbó bí nígbà tí sì tẹ kówó yín Fọlábánjí Ọlábánjí ti fowó yín jẹ tùdù àtẹ̀pà ó ti lọ ẹ sọ pé ó ti lọ don't go be that èlò náà tiẹ̀ sẹ́ pé kó wá fi Ọlábánjí lẹ̀ ransom èlò náà ni kó wá sọ fún ransom ẹ̀ tó bàbá yín kẹ́dùn ohun tó rábíyamọ làwa o ọlọ́run jẹ́ kán bá yín rìlíìsì ẹ̀ láyé àtàlàáfíà ṣùgbọ́n owó yín ti lọ àwọn ọmọ ẹ̀ náà lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tí ọ̀gá wọn ti gbé ọ̀gá wọn ní gọ́ọ̀mù ṣeré ẹ mọ̀ pé àwọn ọmọ náà ti kó ẹyin wọn á ti kó gbogbo nǹkan tó fẹ́ kó iléeṣẹ́ á ti dàrú adẹ̀gbọ́ pé wọ́n ṣùtì ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ so ìyàwó ẹ̀ náà á sì máa tìtì ààrẹ tó aṣàbíkiri lẹ́yìn ọjọ́ mẹ́rin ló ṣẹ̀ṣẹ̀ wá lè bọ́ ta ojú tì ẹ́ ó ṣàrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ẹni tó bá rú ẹ̀ṣẹ̀ náà ibi náà ló máa ń gbẹ̀yìn ẹ̀ ikú bàyàn láyé jẹ́ ẹni táyé ẹ̀ bá ń ṣe rere tó bá bẹ́ẹ̀ rìn ayé ẹ̀ máa bàjẹ́ ni torí pé àgùntàn tó bá já rìn kọ́ ó máa jẹ̀gbẹ́ ó máa ṣe o ó ṣe o mo bá yín kẹ́dùn o mo bẹ́ẹ̀ kẹ́dùn o Ẹsádọ́ọ̀gì aṣàbíkiri ọmọ òfò ọmọ àdánù mo bẹ́ẹ̀ kẹ́dùn o lọ túwọ̀ ẹ̀ ṣe ìyá Wálé lọ túwọ̀ ẹ̀ ṣe káwọn ọmọ ẹ lè rọ́nà lọ ìwẹ́ ò dáa àwọn tó ń bẹ rìn náà ìwà wọn ò dáa ẹ wò bẹ́ẹ̀ ṣe kárí jọ gbogbo ẹ̀ wá dé bá yín lọ́tún tó dé bá yín lósì tó ti wẹ́ o a ní káwa wá create awareness ni o ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ mélòó ló ní ibi tó invest 25 million sí wọn ò tí release ọlá wọn ìrìlí bó lọ́ọ́ ti release ẹ̀ wọn ò release ẹ̀ wọn ò tí release ẹ̀ o Lizzy wọn ò tí release ẹ̀ torí ó ṣẹ̀ṣẹ̀ kọ síbẹ̀ ń sìn ní pé kọ́ bó gbàdúrà fún kó délé láyọ̀ òun ní tí mo ń kà ń bí bó náà ti release ẹ̀ bó ló ti rí bó ló ti rí àbúrò mi ti bẹ́ bọ́ta it is well ẹ jẹ́ fi ilẹ̀ gbogbo yín ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Tóyìn Ìdú Ọ̀gọ̀gọ̀ ká lọ wo nǹkan tí Tóyìn sọ ń bẹ̀. They kidnap him they didn't kidnap him ìwọ ló mọ Ayọ̀ Akínwọ̀n kidnap ẹ̀ ìwọ náà kidnap kí ló wá dé tí gbogbo èèyàn sọ pé wọn ò rí investment wọn gbà ẹ kóra yín sọ̀hún òjèrè wọn á máa wíro ó ṣe kọrúkọ Ayọ̀ Akin kidnap ẹ̀ ìwọ náà kidnap wọn kidnap ẹ̀ ní olórí burúkú aṣàbíkiri kọ ló kọ síbi pé kọ́ máa bá òun kọ́ ló kọ síbi pé kọ́ máa bá òun prayer for Ọlábánjí àbẹ́tí ẹ̀ di they just call on Mama's show he just call on Mama's show Ẹ̀sàwèrè just spoke to her on bóyá to him bóyá wọ́n stage manage ẹ̀ ni ṣáàtì okay kí ló wá kọ síbẹ̀ sí mọ́mí he just called on ìwò show ẹ̀jẹ̀ àgbọ̀n tó sọnù show ó ní wọ̀nyí kí ló wá kọ síbẹ̀ sí ẹlẹ́nu gbàsí àìrí bó ṣe rí ó dáa tèmi ṣáà ní pé ẹ má invest sí ọ̀dọ̀ ẹ̀ mọ́ ẹ má invest ọ̀dọ̀ ẹ̀ mọ́ mọ́mí you didn't understand me mo understand ẹ̀ ń sìn wọ́n ní kidnap ẹ̀ jèrè ọmọ ọlọ́mọ àníkẹ́ máa kọ kọ́mẹ́ǹtì yìí kó máa yé èèyàn kí ló ló ṣe é kí ló wá ló ṣe òun tóun kí ló ló ṣe òun kí ló dé tó fi ìbọn fọ́ ẹsẹ̀ ìyàwó ẹ̀ ṣẹ̀mọ̀ kó máa wá sọ bẹ́ẹ̀ yẹn I mean ó máa wá sọ bẹ́ẹ̀ yẹn fún yín torí pé investment kó tún lè bá rówó gbà lọ́wọ́ yín sí ni ó fẹ́ fi gbowó lọ́wọ́ yín ni ẹ̀sán onírọ́ I know Ayọ̀lá Akins pẹ̀lú ọkọ mi ìmọ̀ pé wọ́n ni so kí ni ó ṣe kó ṣẹlẹ̀ kí wá ló sọ kó ṣẹlẹ̀ sóhun
ṣó ní wọn kidnap òun ni kí ló wá ló ṣẹlẹ̀ sóhun ó ní wọn kidnap òun n ta gbọ́ là ń sọ lórí íńtánẹ́ẹ̀tì Esabodo náà sì ti kọ́ bẹ̀ lẹ́nu níṣẹ́ pé kọ́ pray fún kó tó wáṣẹ́ ìjáde ń sìn kúkú gbogbo ẹ̀ náà lẹ́kùkú gbọ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ as time goes on àṣírí ibẹ̀ ó máa tú.